Àwọn nǹkan márùn kan wà tájọ ń gbénu ilé tí àwa wò wọ́n gẹ́gẹ́ bí ohun tí ò ní agbára tó sì jẹ́ pé wọ́n ní agbára. Màá sì sọ̀rọ̀ agbára tí wọ́n ní. Màá sì sọ bí wọ́n ṣe ń kó wàhálà àti ìdààmú bá ènìyàn. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ nínú rẹ̀, òun ni ọmọ nílé. Ìwọ náà rí i, ó rí pé ohun tó rí nínú ilé, ìgbà mìíràn tá a bá rí ọmọ nílé nínú ilé, a máa lé wọn. Ṣé rí bí a ti ń lé wọn yẹn, wọ́n wá gbogbo ọ̀nà láti gé ìrù ìdí wọn tí wọ́n mọ̀ ní àṣẹ. Bí wọ́n bá gé ìrù ìdí wọn, bí ìrù ìdí wọn bá bà léèyàn lórí àbí tó bà léèyàn lára, onítọ̀hún yẹn yóò máa rí ogun ìfàsẹ́yìn àti ogun àìnílọsíwájú àti àkóbá. Gbogbo ohun ló ní lọ dáadáa fún. Bọ́ọ̀nà rẹ̀ bá ń lọ dáadáa tẹ́lẹ̀, ọ̀nà rẹ̀ á kàn dàrú. Pè yẹn ní àkọ́kọ́. Ohun ẹ̀kejì, òun ni ayán. Ayán tí wọ́n fojú kan ń wò nínú ilé tó ń wò pé ayán yìí kò ní agbára. Ó ní agbára. Ẹgbẹ́ sọ lára agbára tí ayán ní. Bí ayán bá tọ̀ sí aṣọ ènìyàn, bonítọ̀hún bá wọ aṣọ yẹn, táṣọ yẹn bá ti lè kan body system onítọ̀hún yóò máa rí ogun àkóbá, ogun àìnílọsíwájú, ogun ìjákulẹ̀. Ẹgbẹ́ mọ̀ pé àìmọye àwọn ogun ẹ̀mí táwọn agbọ́n kà lógun oṣó, lógun àjẹ́, tí ìṣogun oṣó, tí ìṣogun àjẹ́. Àṣírí lélẹ́yìí, mo fẹ́ kó máa share fídíò yìí. Ẹgbẹ́ sọ nípa ìkẹta yìí, òun ni èkútélé. Èkútélé tí wọ́n bá tá a bá rí ẹnikẹ́ni tí èkútélé tó ti gé jẹ yálà ó gé ẹ̀jẹ̀ lọ́wọ́ àbí ó gé ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ tí ẹ̀jẹ̀ yọ níbẹ̀, onítọ̀hún ohun rere tó yẹ kó tètè bọ́ sí lọ́wọ́ a máa sá fún. Àwọn ibi rere tó yẹ kó onítọ̀hún tètè dé, kò ní lè tètè dé bẹ́ẹ̀. Èyí ó máa fa ogun àkóbá, ogun àmúbọ́, ogun àìnílọsíwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé àwọn ohun tí a sọ yìí ó dàbẹ́ ni wípé ṣé eléyìí wà ṣá? Àṣírí ni lára ogun tó ń jà àwọn ènìyàn táwọn kan mọ̀ ni. Ẹ jẹ́ sọ nípa eléyìí náà. Eṣinṣin ọdẹ. Eṣinṣin ọdẹ yàtọ̀ sí eṣinṣin. Bí eṣinṣin ọdẹ tó bá bà léèyàn tó yín ẹyin sára ènìyàn, onítọ̀hún yóò máa rí ogun àkóbá àti àdábá, yóò sì máa ní àìnílọsíwájú, yóò máa rí ìjákulẹ̀, wọ́n máa rí ètì ẹ̀. Bonítọ̀hún tó ò bá ṣọ́ra, bójọ́kùnrin bójóbìnrin, ó lè pé 50 years kó tó máa rí. Ṣé a rí pé àwọn ogun kan wà tó jẹ́ pé àwọn àgbà ń fojú wò pé àwọn ogun ilé. Ẹ jẹ́ sọ nípa ìkan tó kù ká dé síbẹ̀ torí pé àṣírí ni, wọn kì í lík àṣírí tán. Aláǹtakùn, wo aláǹtakùn póríṣiríṣi, ṣùgbọ́n aláǹtakùn tí mo sọ yìí, tó bá ti lè kó ìyẹn ni wípé àwọn aláǹtakùn tó kó èèyàn ní orí, tó bá ti lè mú èèyàn ní orí, yóò máa fọ ogun ìfàsẹ́yìn àti ogun àkóbá. Àwọn aláǹtakùn kan wà ìṣe normal one. Kí ni tí mo pe náà wà? Bóyá èèyàn tọ́jú inú ilé dáadáa, ó lè fa àwọn òwò aláǹtakùn. But this one is spiritual. For example, bóyá ó ń lọ níbi tí kò sí nǹkan kan, kọ̀rí pé nǹkan kan dàbọ̀ ẹ lórí. Bí wẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀, ogun àkóbá, ogun àìnílọsíwájú, ogun ìjákulẹ̀, àìrówó fi ṣe ohun rere, òun ni yóò máa dé báyọ̀. Gbogbo àwọn tí mo wá kà sílẹ̀ yìí, tá a bá ti rí ìkan nínú rẹ̀ tó ti ṣe ọ́, o nílò kí wọ́n bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ ayé rẹ̀, kí a sì bẹ́ẹ̀ ṣe àwọn ètò tó ní agbára nínú tó lọ pẹ̀lú ìràwọ̀ rẹ̀. Wo ìràwọ̀ ní agbára bẹ́ẹ̀ ni, torí pé tí ogun bá ti lè dé bá ènìyàn, orí ìràwọ̀ ló máa láǹdì sí. Wo ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe sọ fún ẹ pé o nílò láti mọ àwọn àṣírí kan. Àwọn àṣírí tí wọ́n mọ̀ yìí, òun ló ju ayé ẹlòmíì sí ogun tó ń dàbẹ́ ẹlòmíì tó jẹ́ pé ẹlòmíì ó ti pe gbogbo àwọn aládùúgbò rẹ̀ ní oṣó, ó ti pe gbogbo aládùúgbò rẹ̀ lájẹ́, ẹlòmíì ti sákúrò nílùú, ẹlòmíì sákúrò fámìlì, a ní àjẹ́ ni wọ́n fámìlì, a ní àjẹ́ ni wọ́n, ẹlòmíì kò tiẹ̀ gẹ́tì ayé ẹ̀. Ṣùgbọ́n kò sì mọ̀ pé àwọn nǹkan kan tóun ti gbójú fò dáì, òun ló dá ogun sínú ayé òun. Ẹ wo ìwé àṣírí ìràwọ̀ wa, ó ṣe ń lọ. Tètè lọ búùkù tiẹ̀. Nọ́mbà wa yìí kò padà 08054353629. Ẹ máa pè é, kẹ́ máa WhatsApp ẹ̀. Bọ́ọ̀lù bá ta kókó lórí ìràwọ̀ àfọ̀ tuntun. Tó bá dẹ̀ fẹ́ búùkù fún online book ìwé àṣírí ìràwọ̀ tí Ọlọ́run ti ọwọ́ wa tó ṣe, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp yẹn, wọ́n send the payment slip sí yín, ẹ̀yin náà ẹ sì san owó, wọ́n sì send ìwé ẹ̀ sí yín. Wo ohun tó nílò láti mọ̀, ó nílò láti mọ̀. Wo tó o bá ti mọ̀, wọ́n náà dá lágbára, ó láti mọ ibi tí ogun ti wá. Bẹ́ẹ̀ ò bá mọ ibi tí ogun ti wá, ogun ò lè tètè lọ. Ìdí ẹ̀ táwọn ogun kan ṣe lọ nìyẹn, torí pé o ò mọ ibi tó ti wá. Wo ọ̀nà rẹ̀ àlà, bó ti share fídíò yìí, ọwọ́ tó fi share ẹ̀, kò ní fọwọ́ yẹn gbé ọmọ sí, ọwọ́ yẹn ó sì fi gba lẹ́tà ayọ̀. God bless you. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, wòlíì ẹ̀kún mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀ pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú ẹ̀kẹ́ àṣírí ìràwọ̀.
ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfọ̀ àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of God. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là mọ́ nínú ọbẹ̀. Tọ́ọ̀tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ọ̀yà máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ̀ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí dídú àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ̀. Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you.